wèrè tẹ̀ rán wá pé kó máa spy on us yẹn ń gángan ni mo wá fún èmi ò lọ́rọ̀ bá yín sọ. owó rẹ̀ wá sínú kàbá yìí ó jẹ́ bí ìfò máa fara lè padà. Ray lẹ́nu ẹ̀ dákẹ́ ó yá wẹ̀rẹ̀ ni. èmi kọ́kọ́ lè ṣù. èsì láàrin ògiri òkò. ogun campus oríṣiríṣi ẹ ti da ogun láyé junction ẹ ti da gbogbo ogun ilé ìbúté mẹ́ta ogun Ìbàdàn ogun Agége ẹ wá ń fẹ́ máa fọ́ nítorí èèyàn kan. àbọ̀là ṣé ọmọ máa ń dọ̀ mí ìyẹn àpíà ń dísàpíà lójú wa bọ́lá ẹ fẹ́ mọ̀. má fọ sẹ èmi fẹ́ pàǹdẹ fọ ojú ẹ̀ dànù ni ara lè kó má fọ Ọlọ́run má fọ ojú ẹ̀ má fi bọ fa ògbólé ayé ẹ̀ jẹ n fẹ́ pa ẹ̀ ní ìwà ṣeré. alẹ́ yìí.